ọba mọ̀ká o ẹrú ẹ̀ ló mọ̀ọ́ká o ìyẹ̀rù ọ̀gá ọlọ́ba màjọ yóò túnde o yóò túnde alájà ṣèkínà àjọkẹ́ náà lẹ́wà bí ọ̀yọ́ ìwọ ọba èmi ọba dìbò méjì ó lè dìde nílé ọlọ́rọ̀ náà máa bá tún lórúkọ ìjà kátàkìtì ló rọ wọn ọba àjọkẹ́ òní ayẹyẹ ọjọ́ mi rẹ̀ tó tún lè kàn lọ́dún láyé mọ́tà alihamdulilayi owó tún lè kàn lọ́dún láyé alájà ṣèkínà àjọkẹ́ bíbélì tùlù mẹ́nà bí ìtàn longer and prosperity o wàlúbàlẹ̀ òun kárí àlíyá kó pẹ́ láyé. Ìdèdè lórí ayé kò ní ká pẹ́ láyé o ìdùnnú ní bẹ́ẹ̀ ni lójúlé kan lọ́dún o alẹ́ ajá mi Ṣèkínà ọmọ nípò rí iye o ìyá mi ṣe bí ọmọ kúkú gèsì o kú bẹ́ẹ̀ kú wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ lọ́rùn bá kúkú jẹ́ o mo bá ẹ̀kún bọ́pẹ́ o àgúnlẹ̀ ìjú mi Àjọkẹ́ onílàjọ́ kẹtàlélógún o oṣù kẹwàá 23rd of October o 2022 ìhásàn ẹ̀sọ́wọ́ kọ́sàn ẹ̀sọ́lá o ìṣe ìkú ìṣe ìbálẹ̀ ọ̀rọ̀ o ìyàwó Èjìdé ìyàrá ọ̀gẹ́ o ọlọ́ba májọ lálọ́mi ọmọ pínlẹ̀ láàárín o ìkan gbọ́dọ̀ jù kan lọ́ba alájà Ṣèkínà bàbá ìnìmọ̀ bá lè dìmọ̀ dáṣàlà lọ́bẹ̀ o ìyẹ̀rú ọ̀gẹ́ o nímọ̀ bá lè dìmọ̀ dáṣàlà lápá o ó sì rárá láàmì ẹ má jẹ́ kábẹ̀ o jìnnà lápá mi o lónà ìjà òbí rẹ o Àjọkẹ́ gbajúgbajà ṣòwòṣòwò olórí Mọ̀nsúrù Èjìdé director of Èjìdé company Èjìdé bí Mọ̀nsúrù ògbóni lé o Ògbómọ̀ṣọ́ o ògbóntàdí jẹ́ yẹn jẹ́ kàkà tó mú nǹkan yẹn kẹ́lẹ́ o alájà mi o Àjọkẹ́ nílé èso lọ́fà o ọmọ ní sòfò dànù lágbẹ́ wádùn lókè o àwọn ìṣọ́ra òní rẹ̀ dànù látòrí aláàjì mi Mọ̀nsúrù Junior alájà Zenat pẹ̀lú Mọ̀nsúrù mi Ṣọlá o àgàbà wá bá tilẹ̀ o túbọ̀ àrà tilẹ̀ o àmọ́ mi o owó yáyé ẹ̀gbọ́n mi o ọmọ wọn lọ́ba májọ lórí ìgbéyàn kárí ego àtàfárí ògbó nǹkan gbà wá gbọ̀ngà súré fún ẹgbẹ́ ara kì í ná tàbí o iná lọ́rẹ̀ ṣàgbó bá wọn ro dádúbàdú o gbèrègbè máa ti túbọ̀ wáyé o ẹni bá òkú o ẹ̀kọ́ máa ní ìtòdè ẹ lọ́rùn o Àjọkẹ́